ẹjọ́ Mohbad mo fẹ́ fi ṣe gbogbo yín jẹ́jẹ́ mi mo jókòó. Mo mọ̀ pé àwàdà ni àwa kan máa ka ọ̀rọ̀ bá Sólómó yìí sí. ọ̀wọ́ náà pè ní Mohbad yẹn kò ní respect. jẹ́jẹ́ mi ni mo sùn bọ̀bọ́ ìfẹ́ wá jí mi ó fẹ́ bá mi sọ̀rọ̀ lójú àlá kò lè táàpù mi. ìpá ló fi jí mi tẹ bá ráyé bùdù tó gbélé mi gbáà. Ọba Sólómó, please help me. Justice for Mohbad. Please help me. Ṣé mi ló pa ẹni Mr. Man? Jẹ́ kó rí ẹ pé o kò sẹ́ tí mi ò lè ṣépè fún o. Gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ pa Mohbad, ẹ lọ rìpọ́tù ara yín ní police station o. Ẹ wá, jẹ́jẹ́ mi ni mo sùn sílé mi ò ráyè òfò. Ẹ lọ rìpọ́tù ara yín o gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ pa Mohbad, take time. Tó bá tó fẹ́ jí mi next time, tó bá tó fẹ́ wá jí mi, màá ní ká ìrà bá ayé ẹ jẹ́. Tó bá fẹ́ jí mi respect me please. Rọra táàpù mi, má tó fi bùtù jí mi mọ́, má tó fi ipá jí mi mọ́. Ibi tó gbá mi ń dùn mí, please. I will not tolerate that again. Wọ́n mo sọ fún yín yẹn. Ẹ má gbàgbé pé èèyàn bíi méjì mẹ́ta ló ti jáde nínú àwọn àrí Mohbad. Wọ́n rí Mohbad lójú ọ̀run àwọn ojú ọ̀run wọn. Woman kan tó tẹ̀ jáde ní is not yesterday. Wọ́n bá ń sọ àwọn nǹkan mẹ́ta kan. Wọ́n bá ń sọ àwọn nǹkan mẹ́ta kan. Sólómó náà sọ̀rọ̀ ó ní Mohbad yọ sí òun. Ó dẹ̀ ní kó òun pè fún ìdájọ́ òdodo lórí ikú òun. Bí ó tiẹ̀ yọ sí yàn, èèyàn tó bá jẹ́ abiyamọ tòótọ́, èèyàn tó bá jẹ́ abiyamọ tòótọ́ kò ní gbà kí ìyà yìí jẹ ọmọ yìí gbé. Eléyìí tó máa jẹ́ kí n tún rọ gbogbo ẹ̀yin tí ẹ bá tẹ́ ẹ mọ̀ pé ìdájọ́ òdodo jẹ yín lógún, ẹ jẹ́ á dìde. We need justice for Mohbad. Mohbad ò gbọ́dọ̀ kú gbé. Mohbad ò gbọ́dọ̀ kú gbé. Torí ikú Ọlọ́run kọ́ ló pa, èèyàn ló pa. Adéọmọdé lórúkọ mi, lọ bá mi subscribe sí YouTube channel mi, má dẹ̀ gbàgbé láti bá mi kí fídíò yìí. Ó dàbọ̀.